fara mi kí n padà pé kí mọ̀ ẹ́ má tẹ̀lé mi wọ́n pé kí n padà pé kí n wá gba nǹkan kan pé everything máa wà okay. Ìgbà tí mo dẹ̀ padà lọ ó dẹ̀ fún mi ní kò tiẹ̀ pray-call fún mi ní powder kan báyìí pé kí n mú lọlé bí tí bá ti mú lọlé pé nǹkan ti pé kí n fi sábẹ́ bed abẹ́ pillow pé nǹkan tí n bá ti rí kí n wá sọ fún òun. I didn't see anything, mi ò rí nǹkan kan. Mo ṣáà mọ̀ what I know is that pé ọjọ́ kẹta bí mo kó gbẹrù mi lé nìyẹn tí mo di èrò church yẹn mo bẹ̀ sí ní sùn sí church yẹn bẹ̀ sí ní gbé church yẹn so ó dẹ̀ máa ń bá mi ní phone every night láti ìgbà tí mo ti dé church yẹn ó ti bá mi ní phone kò dẹ̀ nílé tó ń gbé bọ̀ inú mọ́tò ẹ̀ níta bẹ́ẹ̀ ló ti máa ń bá mi ní phone. So along the line bí oyún ṣe dé nìyẹn ó wá sọ fún mi pé oyún ti dé o ní pé kí n máa lọ sí pé ibi tí bá mọ̀ pé mo lè lọ pé kí n máa lọ sí bí Ìbàdàn kí o ti bá lọ́rẹ̀ sí mo ní Ìbàdàn mo lọ́rẹ̀ sí ó ní pé kí n máa lọ Ìbàdàn pé mi lè gbọdọ̀ sọ fún parent family mi kankan bí a compound family bí extended bóyá kí n má tẹ̀ sọ fún family mi kankan pé message sọ pé kí family mi máa mọ̀ nípa ẹ̀ kí family tiẹ̀ náà kó máa mọ̀ sí kí n máa lọ sí ọ̀dọ̀ àwọn ọ̀rẹ́ mi ní Ìbàdàn. Gbàgbé ìdọ́dọ̀ àwọn ọ̀rẹ́ mi during that time March 9 láti mo débẹ̀ ó ní pé after 2 weeks pé tí bá ti pé after 2 weeks nípò máa gba ilé fún mi láti mo dẹ̀ débẹ̀ after 2 weeks kò gba ilé fún mi a month kò gba ilé fún mi during that time tí mo lọ it was March 9 so gbogbo March April yẹn bí kòrò ṣe dé nìyẹn so àwọn ọmọ ìṣe àti pé àwọn lọlé ọ̀rẹ́ mi pé àwọn lọlé pé èmi ń kọ́ mo ní kó má wọrin pé tí n bá ti fẹ́ move lọ sí apartment tí n fẹ́ gbà pé màá bá wọn drop key fún àwọn neighbor for good 5 months kò gba ilé yẹn màá tún pè pé a wà pé èmi nìkan mú wa ní gbónú ilé yìí pé kò sẹ́ anybody níbẹ̀ ó ní kí n má wọrí kí n má wọrí pé òun máa gbà tí mo fi pé 7 months tẹ́ pé èmi nìkan ni mò ń gbé bẹ̀ wọ́n sọ fún mi pé òun máa pe ọ́nkù òun kan dádì òun tó wà ní Ìbàdàn pé òun máa pè pé òun máa sọ fún mi pé kí n lọ sọ́dọ̀ dádì òun kò ṣàgbà tó ṣàpè dádì ẹ̀ kò létà fún mi ní nọ́mbà ẹ̀ kò pè mí o bóyá dìgbọ́ bí 8 months ni bó ṣe wá nìyẹn ṣe wá sílé tí mò ń gbé ni ó pè mí pé òun fẹ́ wá dẹ̀ ní pé kó wá bóyá wá nìyẹn bóyá wá gbé mi kúrò ní ilé yẹn bóyá gbé mi lọ sọ́dọ̀ dádì ẹ̀ ní side challenge ibẹ̀ ló gbé mi lọ pàtí mo dẹ̀ máa débẹ̀ ilé tó fi mí sí kò jọ ilé adìyẹ ilé kan báyìí 1 room ibẹ̀ ṣáà ni wọ́n fi mí sí nínú oyún síbẹ̀ òun dẹ̀ drive ó lọ so mo máa pé ibo ni ibà tó fi mí sí mi ṣáà really understand àbí mo ṣáà ń ba lọ́bẹ̀ mo ń ba lọ́bẹ̀ tí yẹn ṣáà fi wọ 9 months during 9 months ibẹ̀ mo ti wá bímọ àti máa bímọ àti pé ejò wà ní inú ilé yẹn bí wọ́n sin ejò síbẹ̀ ni mo tẹ̀ mo ṣáà rí ejò ìgbà tí mo bímọ tán ni mo rí ejò nínú ilé yẹn ejò yẹn tóbi gan tó kọ bí tó 12 bí mo ṣe lajú tí mo ṣe rí ni pé mo ṣáà pariwo síta so máa yẹn wá bàbá fámílì tó fi mí sọ́dọ̀ ẹ̀ yẹn àti bàbá yẹn wá dé wá ní pé ṣe múná pé mo rí ejò ní ejò ńlá ó wá náà pé lóṣù kankan tẹ́jò yẹn máa ṣe fún mi ní pé ejò yẹn wá nǹkan tó pé ó máa jẹ ni mo ṣe gbà pé mo lè gbé ìgbà yẹn pé ní ejò dé pé mo lè gbé bí ó ṣàní pé mo rí pé àwọn máa pa ó ṣàpa ejò yẹn ní alẹ́ ọjọ́ yẹn kò tútù pé 2 weeks again mo ló ṣe rí scorpion yẹn so ẹ̀rù tí wọ́n ń bà mí wọ́n sọ fún mi pé ok ní ìsìn tí mo tẹ̀ tí wá bímọ báyìí pé ẹ jẹ́ kí n máa padà lọ sí Èkó padà wọ́n á ní pé kí n má wọrí ni pé mo máa padà lọ sọ fún mi wọ́n á pe Elijah tó fún mi lóyún ní Èkó náà pé ṣebí mo ti bímọ tán kí mo fẹ́ máa ṣe mẹ́ pé àwọn fámìlì mi wọ́n pè mí ó ní kí n má gbé kọ́ wọn ní pé mẹ́rẹ̀ẹ́ pé kí n má gbé pé tí n bá gbé ní pé mo máa kú àbọ̀mọ́ máa kú pé kí n má gbé kọ́ wọn mi ò gbé kọ́ wọn wọ́n á sọ fún mi pé ọmọdé ti ń lọ 2 months ní pé jẹ́ kí n máa lọ sí Èkó ó ní pé tí mo bá lọ sí Èkó tójú mi bá rí kí n fara mọ́ ní pé tèmi bá dé Èkó ní pé èmi àti mọ́mì mi a máa sáré o ẹsẹ̀ wa ò ní balẹ̀ pé ẹnìkan ló máa lọ sínú àwọn méjèèjì tí ó gbóyè ṣáà ń dẹ́rù bà mí mi ò lè lọ 3 months pàtó wá ti kọ́ bí 3 to 4 months wọ́n lọ bá bàbá fáwọn lùsìn pé sà èmi fẹ́ máa lọ sí Èkó pé mo ti bímọ tán ìgbà yìí kò mí pàtó ojú mi ti ká ìgbà ojú mi ti ká mi ti mọ̀ pé mo ti bímọ bọ̀ mo àrùn pé kí ló ń ṣẹlẹ̀ ibi tí mo wà yìí pé kò yé mi so mo á sọ fún un pé èmi fẹ́ máa lọ lé o ọ wá ní pé kí n sùn pé kí n má sọ di ariwo pé kí n sùn gbàdọjọ́ kejì kí tó bá ti rẹ́ẹ̀dì kí n sọ ìgbà tí wọ́n pack bag bá sọ kí mo sọ wá ní kí n kúnlẹ̀ káwọn gbàdúrà fún mi bọ́ mo ìkúnlẹ̀ ní lọ́wọ́ ní kí n gbómi kí lọ bomi sínú bucket ṣáà bomi sínú bucket wa omi yẹn ọ́ pray sí wọ́n gbàdúrà fún mi wọ́n ní kí lọ fomi yẹn wẹ̀ kí n dẹ̀ tún mú nù ẹ̀ bí mo ṣe mú omi yẹn tán báyìí ẹrù tí mo ti kó mo ti ń lọ mo ṣáà kó gbogbo ẹ̀ padà sílé mi ò mọ anything wọn so bó ṣe máa ń ní pé ó máa ń ṣe àwọn
bí kí máa rí àwọn igbá, kí máa rí kó máa gún odó lóru, kí máa gbóhùn gbé ọmọ kókó, àyà mi ń já, kí ló ń ṣe bẹ́ẹ̀, ó ṣáà máa gún mi bí ọmọ yẹn ló ń gún ni, wọ́n máa gún odó, mo ṣáà sì gbé ọmọ mi dáná, mo sọ tún sọ pé ebe máa lọ sẹ́kọ̀ọ́, wọ́n ní kí n ní sùúrù sẹ́ pé tó bá ti di tó yẹn bá ti pé 1 year ní kí màmá lọ, mo ní 1 year kẹ ní pé kí ni mò ń ṣe ìbáyìí in the first place, ní pé what am I doing here, wọ́n ní kí ṣáà ní sùúrù, wọ́n tún pé kí n tún kúnlẹ̀ pé káwọn gbàdúrà fún mi, bó tẹ́ gbà pé gbàdúrà kẹ pé wọ́n ṣáà ní kí n kúnlẹ̀ kí bá ti pé mo ti rẹ́ẹ̀dì lóòótọ́ pé ọkàn mi ti ṣí láti máa lọ, kí n kúnlẹ̀, mo bá kúnlẹ̀ gbàdúrà fún the same process náà na tó mi àtẹ́wé tí mo tún ṣe mọ́ mi nìyẹn, mo tún ṣe gbàgbé pé mò ń lọ. So gbogbo àwọn kọ́ bẹ́ẹ̀ bí kọ́ wọ́n tún wọnú bẹ́ẹ̀ tún tó wá fẹ́ wẹ̀ wọ́n máa fi apẹ̀rẹ̀ tòmátò wọ́n máa fi wẹ̀, wọ́n máa gbé igbá kiri ẹ̀jẹ̀, mo ká ẹ̀jẹ̀ nínú igbá lábẹ́ dẹ́sìkì wọn. Ṣùgbọ́n àwọn èèyàn mi ń já, tó wá ní ọmọ kan tó wá lọ́jọ́ kan, ìyẹn wá sọ fún mi, ìyẹn wá ṣàsùnbẹ̀ fún 2 days, ìyẹn wá rí mi, ó wá sọ fún mi pé tí bá láìkara mi, tí bá mọ̀ pé mo láìkara mi pé kí n kúrò nínú ilé very early tomorrow lọ́jọ́ kejì píkọ̀ bíi 5 pé even dògùn alẹ́ ìgan kí n má sùn mọ́jú pé gbẹ̀rẹ̀ sí ní páàkì ẹ̀mú bá lè kọ́ bíi 5 kí n ti gbẹ́rù mi pé kí n má tẹ̀ jẹ́ kọ́ mọ̀ pé kí n ti máa lọ sí Èkó, pé tí n bá ti dé Èkó pé because ìgbà tí mo lóyún wọ́n wá sí Èkó, wọ́n wá rí mọ́mì mi pé àwọn làwọn fún mi lóyún o, mọ́mì wọn ní pé kì pé ọkọ ẹ̀ ń kọ́, wọ́n ní àwọn ní bàbá ọkọ, wọ́n ní pé ọkọ ń kọ́, wọ́n ní pé ọkọ ẹ̀ wà ní Kenya, wọ́n ní òkè pé ṣáwọn lè ní nọ́mbà ìpè Àbíkẹ́ sọ fún pé ó pe àwọn, wọ́n nínú ìpè kọ́ máa rìn pé ọjọ́ tó bá ti pè àwọn máa sọ fún àwọn máa gba nọ́mbà ẹ̀, ọ ṣáà sọ̀rọ̀ yẹn wọn ò fún mọ́ èmi nọ́mbà pé àbọ̀t kọ́ fún àwọn ní nọ́mbà tàwọn mọ̀ máa gba nọ́mbà títí wọn, sọ wọn pé sí àwọn máa mọ̀ pé ọ̀dọ̀ wọn ni ọmọ àwọn wà. Ìgbà tí mo wá kúrò ní Ìbàdàn tó máa sọ pé kí n lọ yẹn, ó wá ní pé tí n bá ti dé Èkó pé kí n má lọ sọ́dọ̀ mọ́mì mi o, ní pé kí n lọ sí ibòmíì ọ̀dọ̀ ọ̀rẹ́ mi kan, nígbà tí mọ̀mí bá ti pé kí n wá pa fóònù, pé tí mọ̀mí bá ti pè mí tó bá ti ríṣì mi wọ́n á pe dáàdì ẹ̀ pé so dáadáa bá tẹ̀lé wá sọ pé àwọn ò rí mi pé kọ́ mú ọlọ́pàá wá látẹ̀kọ̀ kọ́ wá fi gbé dáàdì ẹ̀ pé because òun mọ àwọn iṣẹ́ ibi tí dáàdì ẹ̀ ti ṣe, pé tó bá ti gbé dáàdì ẹ̀ ọmọ wa ibi tí mo wà jáde, bí mo ṣe di èrò Èkó nìyẹn o. Bọ̀ ní ìsìn ọwọ́ ń wá mi kiri báyìí sí àti bàbá yẹn àtẹni tó fún mi lóyún ní Èkó, bàbá familusi àti Elijah Akorede Obadikah, ó ń wá mi kiri ń sìn pé òun fẹ́ gbàdúrà dẹ́kọ̀, mo ti gbá àwọn nǹkan tó ti ṣe gẹ́ẹ̀kan gbà tẹ́mi kúrò ń bẹ̀, wọ́n ní gẹ́ẹ̀kan náà tó fún lóyún pé bí ẹ̀ náà ṣe lọ nìyẹn, ní pé kò tiẹ̀ wà wọn ò rí òkú ẹ̀ wọn ò rí ààyè ẹ̀, ìyẹn náà gbà tẹ́mi bọ́ October wọn bímọ November ìyẹn ló máa ń pè ní church ìyẹn náà lọ wọn ò rí yẹn náà. Ṣíjú tó fún lóyún náà gẹ́ẹ̀kan náà wà ní church yẹn náà ṣíjú, ó sọ fún yẹn pé gbà tí yẹn ló sọ fún yẹn pé kí yẹn kúrò ní church yẹn pé kóun náà lọ fara rẹ̀, ìyẹn ò lọ, ìyẹn oyún ẹ̀ ó ba ìtẹ̀tẹ̀ ń pọ̀ ẹ̀jẹ̀ lẹ́nu àti gbogbo oyún ẹ̀ bàjẹ́, ó wá di ìsìn èmi lọ́wọ́ ń wá kiri ń sìn, àjọ̀dún wọn dẹ̀ ti súnmọ́, àjọ̀dún ẹ̀ sí April 18, èmi dẹ̀ kọ́ nìkan ni mo bímọ, mímọ nǹkan tó fẹ́ fọmọ mi ṣe, àwọn tó bímọ náà wà ní church yẹn náà, àwọn tọ́jọ́ wà ní church yẹn náà, àwọn ìyàwó ilé tó wà bẹ́ẹ̀ tó ti ábọ̀ wọn tó ti bímọ fún wọn náà wà ń bẹ̀, mímọ nǹkan tó fẹ́ fọmọ mi ṣe tí mo sá fún wọn nìbàdàn, mo tó dé kò náà tún wá mi kiri, wọ́n fọlọ́pàá wá fi arrest mọ́ èmi ní last month ní mọ́ǹtì yìí, wọ́n tún wá ìgbé eléyìí náà again, wọ́n tún wá arrest wọn pé tọ́ba ti rí mi tọ́ba ti rí ọmọ pé wọ́n ní fi mọ́ mi sílẹ̀, ẹjọ́ ẹ gbà mí o, gbogbo nǹkan tó fẹ́ fi mi àtọmọ mi ṣe o, àjọ̀dún wọn ti súnmọ́ lé o, oníṣẹ́ ibi ni wọ́n o, ẹjọ́ ẹ gbà mí o, ẹ ṣàánú mi o.